kóòtù mẹ̀kúnnù náà lẹ ti gbọ́ Yorùbá dùn wọ́n sọ̀rọ̀ wọ́n ní bóyin bá dùn bí òdùn ẹlẹ́nu náà ní ọ̀pọ̀lá ẹ ti gbọ́n táwọn aráàlú sọ tó à ń tẹ̀síwájú ní tiwa. Lágbo òṣèlú mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà wípé ojúṣe wa ni àṣà wa ni láti máa ní àwọn àlejò tájọ máa gbàgbọ́ ọ̀rọ̀ bí ẹ̀ ń gbàgbọ́ ọtí lórí ètò yìí bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé agodo ìkan nínú àwọn lẹ́nu lọ́rọ̀ nígbàkúgbà tá a bá ń sọ̀rọ̀ nípa ètò òṣèlú ní Nàìjíríà ọ̀gbẹ́ni Wale Ajisafe wọ́n ti wà níkàlẹ̀ ọ̀gbẹ́ni Ajisafe ẹ mọ̀ káàbọ̀ sórí ètò. ẹ ṣe gan elétò. ẹ ṣeun ṣeun lẹ́ẹ̀kan sí lórúkọ ìgbìmọ̀ aláṣẹ iléeṣẹ́ tẹlifíṣàn Orísun mo kí yín káàbọ̀. ẹ ṣe gan. ẹ jẹ́ á fi ego òtòlótó dáadáa torí pé àgbàmì ńlá wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀run sọ wípé bá a bá ń sọ nípa ìṣàkóso ààrẹ Buhari láàrin oṣù kan wọ́n ní ológun náà ló tó padà wá wọ́n kàn ní eléyìí ni ó ṣe ẹ̀yà àpilẹ̀ ìjọba láàrin oṣù kan ẹ ṣe àgbéyẹ̀wò ojúṣe àti ìṣàkóso ètò ìjọba ààrẹ Buhari àtàwọn gómìnà tá a lá ní káàkiri nípínlẹ̀. ẹ ṣe gan olótù ṣe rí ọ̀rọ̀ òṣèlú ní Nàìjíríà èèyàn àti ìdébẹ̀ so àti ìdébẹ̀ tí mò ń try láti sọ ni pé ìrònú wa ó sì ó sì rí bákan lórí democracy so irú mindset irú ìrònú tọ́wọn èèyàn tó ti pẹ́ nínú democracy tó ń ní ó yàtọ̀ sí tiwa so a máa dáríjì wọn náà because ṣe rí tó ń bá bẹ̀rẹ̀ sí sọ ẹ máa wò pé okay ó dà báyìí ìwọ sọ tiẹ̀ ó sọ mo sọ tèmi a lè jẹ́ kọ́wọn èèyàn ẹ mọ̀ pé a lè stop àwọn èèyàn láti má ronú so opinion oríṣiríṣi la máa ní so tó bá rẹ̀ ti wá bẹ́ẹ̀ yẹn ẹni tó bá jókòó sórí àléfà ló máa wò pé okay eléyìí sọ báyìí eléyìí sọ báyìí eléyìí mú báyìí eléyìí mú báyìí a lè níyàn kan gbọ́n because bó ṣe rí nìyẹn and kẹ́ tó lè máa sọ pé nǹkan tẹ́nì ń rí kò rí bẹ́ẹ̀ ẹ lè má dúró sí angle tóun ti ń rí so kò lè sọ but ṣe rí even tí ò bá bá tí ìrònú ẹlòmíì ò bá bá ti wá lọ a kàn ní láti wò pé ok jẹ́ ká tiẹ̀ rí bówọ̀ ṣe ń rí kò fi yé wa bóyá à á lè wò bó ṣe ń wò. ẹ̀yin lẹ tọ́ mi o bóyá à á lè wò bó ṣe ń wò láìpẹ́ yìí à ń gbọ́ fífi ọ̀rọ̀ kan wípé ààrẹ Buhari ó ṣeéṣe kó yan ìkan nínú gómìnà àná nípínlẹ̀ Èkó Babátúndé Rádì Fáṣọlá gẹ́gẹ́ bí olórí ẹ̀ka iléeṣẹ́ ọba chief of staff ṣùgbọ́n ń bọ̀ ya àtúgbọ́ wípé wọn ò yẹn mọ́ àwọn ọmọ Nàìjíríà wa ń sọ̀rọ̀ lábẹ́nú gbọ́ mi sí gbọ́ yìí sọ yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà àti ìṣe àwọn oníròyìn àgbàgbọ́ ṣùgbọ́n ní ọjọ́ gàtì ó fẹsẹ̀ méjèèjì jọra wọn ẹ má gbàgbé o láìpẹ́ yìí ní gómìnà tẹ́lẹ̀ rí táǹsọ yìí náà Fáṣọlá ó ṣe ìfilọ́lẹ̀ àwọn ìwé méjì kan mo láṣẹ láti sọ fún yín gẹ́gẹ́ bí oníròyìn wípé a rí àwọn olóṣèlú kankan bẹ̀ wọ́n sì ń sọ wípé aṣáájú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló wà nídìí ẹ̀ ṣùgbọ́n Tinubu jẹ́ kó di mímọ̀ wípé rárá òun ọ̀mọ́ pẹ̀ lẹ́nu lọ́rọ̀ ní ẹ̀yin lẹ́tọ́ mi o wípé ìtọ́kọjú sẹ́nìkan. well ṣe rí gómìnà àná ti Èkó amòfin Fáṣọlá ṣe rí ọ̀rọ̀ yẹn nítorí ẹ̀ mọ ìsọ́lẹ̀ kan yẹn pé báwo ló ṣe kọjú sí ẹ̀ ẹ sọ pé kò sí olóṣèlú ńbẹ̀ ìfilọ́lẹ̀ yẹn mi náà lè sọ fún yín pé olóṣèlú wà ńbẹ̀ ọ̀yá ẹja wò jo Igbokwe wà ńbẹ̀ tó jẹ́ alágbẹnusọ APC lẹ́kọ̀ọ́ Fọlá Adéọlá tó jẹ́ presidential ṣe VP Ribadu gbà yẹn ATN ó wà ńbẹ̀ so but ṣe rí nǹkan tó máa ń sọ pé olóṣèlú ní Nàìjíríà àwa kan ò láìkí term olóṣèlú kò sì máa sọ fún yín pé iṣẹ́ tí mò ń ṣe rè so a ti rí Fọlá Adéọlá bíi pé ókè o báńkà ni kò ń ṣe olóṣèlú
and nítorí pé àwọn kan ò níṣẹ́ wọ́n ti wá jókòó ti òṣèlú náà ṣe ń rò bíi pé òṣèlú jẹ́ iṣẹ́ ó jẹ́ profession kò ń ṣe profession vocation. So ó ń jẹ́ kí a rí i pé àwọn kan ó dà pé wọ́n ń ṣòṣèlú because wọ́n wà pronounced ní iṣẹ́ tó ń yàn láti lẹ̀. Tí rìbádùn náà bá wà ń bẹ̀ ṣá máa sọ pé kò ń ṣòṣèlú ọlọ́pàá ni. So òṣèlú wà ń bẹ̀ wọ́n pọ̀ àwọn òṣèlú táwa fẹ́ rí kọ́ ló wà ń bẹ̀. Òṣèlú tá a fẹ́ rí kọ́ ló wà ń bẹ̀. Ló wà ń bẹ̀ nǹkan tí àwọn èèyàn ń wò nìyẹn. Ṣùgbọ́n kò sí rìtìrìtì kọrin ti gbá ṣàwo Àkànní Adé máa báṣẹ́ rẹ̀ lọ. Ẹ jẹ́ ká wo ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ Amòfin Fáṣọlá. Ṣé ẹni tó gba kọ́jókòó máa jó lọ àjẹ kinní kan káàbọ̀ kinní kan ni basically kò ń ṣe ẹni tó gba gbogbo àwọn nǹkan báyẹn gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn náà. So iṣẹ́ mọ̀ democracy wa iṣẹ́ ń evolve tó yẹ pé ẹ̀yin gangan a ṣe ń place ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ èèyàn nǹkan tó ń pè ní personality pé ok personality ẹni yìí nínú òṣèlú personality ẹni yìí nínú òṣèlú I dey appreciate individual differences wọn náà pé bó ṣe rí rẹ̀ bẹ́yìn ṣe rí rẹ̀ ẹ láìkí fìlà ẹ dé mo lè wọ aṣọ tẹ́ wọ̀ kí má dé fìlà mo lè má láìkí fìlà. So but ṣe rí ní ẹ mọ̀ pé gbogbo nǹkan ti wá bí ìgbà tó yẹ pé táwọn olórin ló mú wa tán wọ́n á jókòó tira wọn wọ́n á ní ẹjẹ́ àbúrà wa ó máa tà. So gbogbo táwọn aráàlú bá ti rírú nǹkan bẹ́ẹ̀ yẹn Tinubu ò wá sí kinní Fáṣọlá kò wá sí kinní Fáyẹmí ó ti di pé wọ́n ń jà ní. Wọ́n ríra àwọn olóṣèlú wọ́n ríra wọ́n pàdé tẹ bá dẹ̀ rí wọn wọ́n á kọ̀ dẹ̀ máa ṣe yẹn wọ́n á kọ̀ tẹ bá ń wọ̀ lọ́ọ̀kan lẹ́ máa ṣe rí pé Ọ̀gbẹ́ni Ajisafe ẹ ń sọ̀rọ̀ nípa ìdàgbàsókè ìjọba tiwantiwa ẹ̀jẹ̀ àlá ẹ̀jẹ̀ àtọ̀ kí ni òṣèlú gan ọ̀rẹ́ yìí lẹ sọ wípé iṣẹ́ téèyàn yàn ní pọ̀ sí ni vocation wípé kò ń ṣe iṣẹ́ kan tá a kọ́ pé a fi ń jẹun àbí. Mi ò rí bẹ́ẹ̀. Ẹ rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ àwọn wo lòṣèlú gan àwọn wo ni ọ̀jẹ̀lú. Ṣe rí bí ìwé mímọ́ tó sọ pé nípa èso wọn la máa fi mọ̀ wọ́n. Ìlú wà ìhà tẹ́ bá kọ sílùú ló máa determine nǹkan tó máa fi pè yín. Ẹ lè jọ́jẹ̀lú ẹ lè jóṣèlú inú òṣèlú lọ̀jẹ̀lú wà. So ìwà yín ló a máa fi mọ̀ pé eléyìí tó lọ yìí. Ọ̀dà ẹnà ń bẹ̀ tá lòṣèlú tá ní ẹni tí ń ṣèlú àwọn àpẹẹrẹ àwòmọ́ pàtàkì tá a fi mọ̀ pé eléyìí olóṣèlú ni. Ọ̀dà ẹ̀yẹ ká ok bẹ́ẹ̀ ṣe fẹ́ ká wò ó bẹ́ẹ̀ òṣèlú Awólọ́wọ̀ òṣèlú ni bàbá wa Jákàndé òṣèlú ni ṣé o Ṣàgàrí. Òṣèlú ni Ṣàgàrí òṣèlú ni Zik òṣèlú lọ́wọ́n aṣíwájú Tinubu yìí náà òṣèlú ni Fáṣọlá. So báwo bẹ́ẹ̀ a ṣe wá rí because wọ́n ti wá sílùú àti rí ọwọ́ wọn bóyá ó wá tó wa bóyá ó wá tẹ́ wa lọ́rùn ìyẹn tó wáyà. Ọ̀dà ẹ̀já wò ó ẹ̀já fojú inú wò ó dáadáa láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìṣàkóso ìjọba tiwantiwa nílẹ̀ Nàìjíríà láti ọdún kẹrìndínlógún sẹ́yìn ẹ̀nà ń bẹ̀ ẹ ṣàgbéyẹ̀wò dáadáa kí lẹ lè rí sọ òṣèlú ọ̀jẹ̀lú kìnní kan. Ṣé rí tábà ní ká wò ìjọba tó ṣẹ̀ kúrò láti ìjọba àpapọ̀ tí ibẹ̀ ni máa ti bẹ̀rẹ̀ ẹ rí i pé àwọn pátì tó kúrò ń bẹ̀ ẹgbẹ́ tó kúrò ń bẹ̀ tẹ bá wo ìpìnlẹ̀ wọn ẹ rí i pé bọ́ ṣe kóra wọn jọ àwọn tó ní nǹkan kan tó ní bí ìwà kan náà and ìwà kan náà tán nìyẹn wọ́n wà focused lórí ẹ̀ whether
negative or positive. lẹ́mọ ojú òpó kan tí wọ́n ń tọ̀. ó dán wọn mọ nǹkan táwọn fẹ́ lọ ṣe. ṣe rí àwọn tó ṣẹ̀ dé yìí oríṣiríṣi ni wọn, ẹ má yẹ ká tanra wa. òun lòun olóyìnbó ń pè ní strange bedfellows. nígbà tẹ́ bá gbé progressive àti conservative pọ̀, a ṣẹ̀ṣẹ̀ nítorí ẹ̀ mo sọ pé àti ìdébẹ̀ bíi pé ká máa sọ̀rọ̀ Amẹ́ríkà, ká máa sọ̀rọ̀ àṣìrora ni. àti dìde.